ليثبتوك àmín أو يقتلوك àmín أو يخرجوك àmín ويمكرون ويمكر الله àmín. والله خير الماكرين أعوذ برب الناس والفلك من شر ما خلق الرحمن من علك من حاسد ومن النفاس في العقد وكل مخبب للشر في الكذب يا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد àmín وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين mo kí bàbá olóyè àgbà tajùmọ́ ti ń bí a máa ń tí ń dùn mí pẹ̀lú ọ̀rọ̀ bàbá sàkámà kí ló dùn yín gangan ẹja wí ká parí ẹ̀ báyìí. àwọn ọmọ yìí ọ̀gbọ́rọ̀ síbi lẹ́nu wọn ìmáàmù àgbà níbi òru ẹ̀ gbọ́rọ̀ síbi lẹ́nu wọ́n sì gbọ́rọ̀ tẹ́lẹ̀. wọ́n ní kí ẹ má pe bàbá sàkámà ní khalifa mọ́ bẹ́ẹ̀ ni a ti sọ bẹ́ẹ̀ jò ní. wọ́n wá fi lógo kan lílẹ̀ ẹni tí ó bá gbà yín lógodo ní òpin ní khalifa bẹ́ẹ̀ ọba ti dá yìí bàbá rẹ̀ náà máa jẹ́ khalifa rẹ̀ orí pé tí ń fa òkè tí ì rí ìfàkè tó. bẹ́ẹ̀ ọba ti dé bẹ́ẹ̀ bàbá abẹ́hùn tó nínú mo tún wá pìtàn tó bí wá fún yín pé ń jọ́ta ṣe bàbá wa khalifa gbà lákọ̀ọ́kọ́ fàlàjì àgbà tí wọ́n dá yìí lọ sọ́dọ̀ bàbá ọba lọ́ní ẹ̀ka ìrìn ẹ̀ lè ṣiṣẹ́ wọ̀ ọmọ lọ́rí ẹjọ́ gbé mẹ́ta o ọkẹ́ ọ̀kan láwùyá sí mú ká. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àwọn ní khalifa wà lẹ́jàgà àwọn ní káìká ẹgbẹ́ kéwú khalifa bó nígbà wọn tí ìdáyìí bàbá ni wọ́n jẹ́ khalifa alájàgbà tò nínú ẹ bá gbà fún olódodo bàbá alágége tò nínú ẹ bá gbà fún olódodo bàbá alágbàjì tò nínú ẹ bá gbà fún olódodo bàbá ń sàkámà tò nínú ó ní ìgbọ̀rọ̀gbọ́ khalifa mọ́ bàbá ń sàkámà mo fẹ́ máa gbọ́ ẹ gbọ́rọ̀ wọ́n ti gbọ́ náà nù. bàbá olórí ire tò ní ọjọ́ bàbá àgbà ní sàkámà àfọ̀fọ̀jú ire náà wà sí yọrí àkọ́kọ́ náà tún ní alhamdulillah. ọ̀pọ̀ lóríṣiríṣi o ọ̀pọ̀ bẹ́ẹ̀. gbọ́n ní ìnáwó ti lọ mọ́kà o bẹ́ẹ̀ ní kárí ọ̀nà agẹlọ ni bẹ́ẹ̀. ṣùgbọ́n bàbá yìí sùn yìí náà ní ẹ̀ lọ́wọ́ inú ẹ̀ ni. eré ire tó bá bá ọ̀gá ee tí ọba tí máa ra àwọn ọmọ fẹ́ẹ̀kì oríire nù subhanallah asáwò. èyí tí máa ra àwọn ọmọ bá ń dáka àwọn ọmọ kì í sọmọ téèyàn bí ó pè é. àwọn téèyàn bí wọn lọ tò ní ẹ̀mí pé àwọn ọmọ téèyàn bí wọn lọ tò ní subhanallah. ẹ̀yin lọmọ tèmi bí àfọ̀ àfọ̀ ẹ̀yin láyé ọmọ wò lára yìí pé sórí ilé dọ́dọ̀ yìí wọ́n mọ̀ pé tí ń bẹ nílẹ̀ lógún fáwọn ọmọ tí ó jẹ àmọ́ tí ń tẹ́ mu lọ wọ́n gbọ́dọ̀ rí pé ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ mi alhamdulillah. àáfà àti ọba tí máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí ń tẹ̀lé oríire òféèkìrè o ó yẹ ṣe kọ́ lọ́wọ́ gbà tó tó jẹ́ ìrọ̀lẹ́gbẹ́ wọn náà má yìí mọ́. ó máa ma ṣe o ọlọ́run tó ń fún ọba tún ọlọ́run bẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ló ń sẹ́. ẹ̀rọ kan yìí jẹ́ ń sábà yín bẹ́ẹ̀ o. wọ́n wò lè má sí àwọn obìnrin lẹ́nu. ẹ̀ sábà yín pọ̀ mẹ́ẹ̀ àrùn yín pọ̀ mẹ́ẹ̀ o. ẹ dákun ẹ fọmọ yé kéde yẹ. ẹ jọ̀ọ́
Àgbọ̀dọ̀ ṣe dákùn láàmì àwà yìí. bàbá ń sàkámà ọlọ́wọ́n kádàrá kẹrí lò. Àmín. èyí táwọn àgbàlagbà ta náà rí lò tán yàwó apapọ̀ mọ́ ti yàwó lò tí ń gùn dáadáa. Àmín. àpàrà síbọ̀ báwọn ta náà pẹ̀lú bẹ́ẹ̀ yìí náà. Àmín. àwọn ta náà gbélé wò náà ta yìí náà ní gbélé wò náà. Àmín. yóò gbé ilékè méjèèjì. Irú àtẹwó. ntọ́ba ntẹ́ bá dojú kọ. Àmín. wọ́n gbé ilékè rẹ̀. Àmín. ntọ́ba bá dojú kọ ẹgbẹ́ kòbí tẹ́lẹ̀ gbà ọlọ́run tó gbé ilékè wò náà. Àmín. ẹ bá ń sọ amílẹ̀ mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. bàbá mọ̀dúnrún àgbà Lọ́wọ́ hayatahu. nínú wa nílùú àgbàríkà bàbá ń sàkámà bàbá mọ̀dúnrún wà lérú ọ̀ma bàbá mufti gbogbo jimba àgbàlagbà aláníyàn dáadáa àníyàn bàbá náà píọ̀ o ti mọ̀ wọ́n ti pẹ́ pẹ̀lú bọ̀dá mi Khalilullah bàbá fún wa lọ́dọ̀ wọn bàbá náà dá aláníyàn púpọ̀ ẹ̀wọ́n ti ṣe ẹsẹ̀ mbẹ́ ẹ̀wọ̀ alábíà tẹ̀ ló tẹ̀ fowó ra àníyàn ní gbẹ̀yìn ró ṣe àníyàn nù ọmọ hands ọmọ wa humble every time ọba ti láníyàn. Bẹ́ẹ̀ yóò ṣe kú. Ìtẹ́wà tí ó lọ. Bàbá ọmọ ìjẹ́ máa ní káàmù ìjọba àbí ìjẹ́ máa gbọ́ tó gbé àbí tí gbọ́ ẹ̀kọ́ àjọ náà lẹ́yìn ẹ̀rí gbogbo lọ́wọ́ pé tí máa àbí tí máa gbọ́ ní kí ló ní máa bẹ́ sí ọlọ́run ló jẹ́ sàgbákò. Bàbá mo ní irú ẹ̀ máa kí ó púpọ̀ gbogbo yàrá ayé àbọ̀bí sì ń tíra lókun bẹ̀ gbogbo ìjọba yín láì dáa tẹ́wàá anájà níbi ọlọ́run ti rẹ̀ ti bá tẹ́tùmọ̀ jú ìlú tíra tọ́wà tẹ́wàá anájà níbi ọlọ́run ti rẹ̀ ti bá tẹ́tùmọ̀ jú ìlú tíra báyìí mọ́ káà ní ẹ̀ ní sàgbákò rẹ̀ lógun. ẹ má bẹ̀rẹ̀ pé àwọn èèyàn sàmì dáadáa wọ́n bí sí i. Ìṣe Yorùbá wọ́n pé bí àyẹ̀wò òbí sí. Ìṣe Yorùbá ní bọ́ọ̀ bá ń ṣàdúrà fún yẹn ké sara lé wọn. Wọ́n sàmì ní gbígbà wọn ọ̀gá nù. ọ̀rẹ́ mi wà mẹ́ẹ̀. Káàkiri. Bàbá tí wọ́n wà dúrà wọn. ọ̀rẹ́ mi nù fáàrù dákò dìde ọ̀rẹ́ mi dìde fáàrù ọlọ́wọ̀n ní lánàá rẹ̀ Àmín. gbogbo ẹ̀yin bàbá bàbá tàlùbáríkà yìí ń bẹ nínú wa àbálàgbà jù wọ́n jẹ pé gbogbo ẹ̀yin àgbàlagbà rí àárín àtọ́lọ́wọ̀n ní bàjẹ́ Àmín. ẹ̀ ní gbélé wọ̀n náà ta ẹ̀ ní fàpadà sí ló ṣe fáàrí làhàwọ̀ làwọn dàkọ̀ wọ́n. àfa wa ríbidé sí Imam Abdul Fattah inú mi a máa lò púpọ̀ kọ́dẹ̀ yìí máa fẹ́ kún mi tí ń bá wà kọ́sà sí wá sí kèsì máa lọlé torí pé láti dáadáa rẹ̀ ló ti jẹ́ ọmọ àgbáríkà. Kèésò ní ọbẹ̀rẹ̀ ó ti pẹ́. ayé ìgbà tá a máa pé sáàtìpá wọn ẹ̀sà máa lọlé alágbáríkà lèmi tí máa sọ fún ẹ pé Ayé ìgbà tá à ń sọ fún bá ń jẹ búrẹ́dì. ẹ̀sà máa lọ. o ti lára ṣe òun yìí kò ní hálé gbọ́ lọ. ìjọba ọlọ́ba yẹ̀ sí. òkèèrè àjòkó òkèèrè ayé yìí. ògbójàmá ń kí àbáwá alájú wa lábí agbájì ìjọba nínú àwọn aláràfọ́ ọdún wa tò ní agbègbè àràfọ́ ọdún yìí pẹ̀lú ògbọ́dọ̀. àfọ àwọn Sheikh Abdul Fattah arìbìdé sí ní ṣàdúrà fún lọ́wọ́ ni mo fẹ́ ṣàdúrà fún làfọ àwọn àgbàlagbà ti fi wọlé àwọn ọ̀gá wa nù. ẹ̀rọ pé jàmbá torí ọlọ́run èmi àwọn wa sọ ní ìdí sọ́wọ́n náà ní ètò sọ́wọ́n náà yìí ti máa sọ́wọ́ ìtìlẹ̀ wọn sọ́wọ́ lọ. arìbìdé sí afáwà Yusuf gbogbo yín ndẹ́ ń bá ń rí tẹ́ ń pè ní orí ní ìsinyìí ẹsẹ̀ ń bọ̀ ni. Àmín.
èmi gbogbo tẹ́ fẹ́ nílẹ̀ gbà ẹ̀ tí ìròyìn owó gan. Amina. Tọ́lẹ̀ sìn wá tẹ̀mítẹ̀mí. Alhamdulillah. Ẹ jẹ wá lẹ́sẹ̀. Rárá. Ẹ bàtiwa jẹ́. Pérépéré. Ẹ sábúrú kan fún wa rí. Jọra. Àárín nǹkan kan fún yín gbọ́tẹ̀ ń ṣèwájú pé sábà ṣe lọ́lọ́run bọ̀. Ọlọ́run bọ̀ wá. Ẹ̀mí ẹ̀rí ò lè fún ẹ. Àmín. Àti ládọ́wọ́ àti lẹ́mẹ̀wò àná tara rẹ̀ sunkún. Àmín náà. Àti gbogbo yẹyẹ tẹ̀ rí báwọn. Àmín. Ẹ dákẹ́ bá ń sábẹ́ lẹ́mẹ̀ta. Àmín. 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 Àmín bẹ̀ ọwọ́. Lọ́wọ́ ni mo dákọ̀ yín lọ́kọ̀ọ̀kan. Ilé oṣù. Èmi sì níbi tí ń lọ tó bí ìmúra yìí wá. Bẹ́ẹ̀ ni náà. Àkọ́kọ́ ni pé babaláwa ìgbésí wà sínú àwọn ti dé àwọn ọ̀gá wa náà. Èmi ni chairman community security ọjà gbọ́rọ̀ sàlẹ̀ kókó branch zone 1 and 2 àtàdúrà lérè ní Kwara State. Èmi ni ambassador community policy security of Kwara State. Ní state àti ní federal PCRC police community relation committee. Èmi ni patron zone 8 in Nigeria. Kéèyàn máa ṣe wá sí lọ́sàn-án kó tó máa jáde lórí mú wọn ni. Láì lò kan, àwọn òbí kẹ́ ọmọ lẹ́yìn. Àwa nípàdé ní officers mess láago 5 nírọ̀lẹ́. A gbọ́dọ̀ wá gbádà lọ. Àìwọ̀ jàlábíà lọ. Kí n ṣe ẹ̀ tó wá gbágbádá wá bíi kí n tó gbé padà lọ nílò òun wá. Bàbá ṣe mistake wọ́n lọ bẹ̀ fáìlì 100,000 wọ́n gbà lọ́wọ́. Wọ́n ta tí wọ́n ra yín náà kò ṣe kankan náà. Ṣé lónìí ni mo kéré jìnnà àwọn àfáàdì mẹ́lẹ̀? Ó ṣe rí nìyẹn wa. Yes. Àwọn ọ̀gá wa nìyà. Small body big engine. Ọmọ jíjò mo dá yọ ọmọ jíjò ní. Ọmọ jó ọjọ́. Àwọn bọ̀dá wa ní kàwé mi ló yẹ kó yìí. Ìjọ òní èyí. Ilé ẹni pé wọ́n náà rọ̀gbìn. Bàbá wa Aṣẹ́kù Lábí. Àwọn ọmọ yàtọ̀ òjọba. Ìjọba. Ilé wọn. Àdúrà mi sí àfáà Lábí ní gbogbo gbà. Ojú àná ọlọ́mọdé kò lára rẹ̀ nígbà kan. Àmín. Èmi Eninu. ojú àmójútó ọlọ́mọdé kò lára rẹ̀ nígbà kan. Àmín. Ojú mélòó? Ojú méjì. Ojú ìsọ ọlọ́mọdé kò lára rẹ̀ nígbà kan. Àmín náà. Ojú mélòó? Ojú mẹ́ta. Ọlọ́mọ àjẹkẹ́mi ẹ̀mí ó pin. Àmín. Lójú àwọn méjì ọlọ́mọdé kú lójú wọn. Àmín àti tani. Gbogbo ẹni tí Lábí wo kú lójú ẹ̀ tó pé yes ayẹyẹ Àfọ̀fù. ọlọ́wọ̀n níjó kú lójú ẹ̀. Àmín. Gbogbo ẹni Lábí wo kú lójú ẹ̀ tó pé yé nǹkan ṣe wá ọlọ́wọ̀n níjó kú lójú àwọn. Àmín ya Allah. Kì í wá sẹ́yìn nìkan o àti tọ́ba sàmì lẹ́mẹ̀ta. Àmín. 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 Àmín ya Allah. Allah tí ò ní jẹ́ ogún nu. Alájì wa Yusuf alájì tó bàbá màlì bàbá wa ìmọ̀ màlì mo kì í o gbogbo yẹn àgbàlagbà rẹ̀ yẹn àlífà ẹ̀dá kẹ́mọ́ bìnú torí Ọlọ́run gbogbo yẹn ẹ̀sà gbà kí mo ti kì í bàjẹ́ sí òwò ẹ̀dá kẹ́mọ́ gbà bẹ́ẹ̀ Ẹ dákun, ẹ dákun. torí Ọlọ́run ẹ̀yin ìyá lóbìnrin mo kì í Akẹ́yìn náà, ẹni ara rẹ̀ bá. Ọlọ́run náà yìí lè mọ̀ kò sí ní tẹ́ mọ̀ tì yín ẹ bá ń sáré torí Ọlọ́run. Àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Afawa Allahu Latif àwọn náà lọ. Allahu Akbar. Inú ilé kan inú ilé wa yìí kan náà. Àdúgbò lọ́dọ̀ lọ. Ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀. Tọ́ àdúgbò alẹ́ bàbá yìí wà mú kí epo líle sà. Bàbá ń sàkámọ̀ fún òun sí ilé mi lọ. Bàbá àlùbákà bàbá ń sàkámọ̀ náà ni. Níbẹ̀. Ẹ̀dẹ́kùn. Ọlọ́run ajá rí ìpẹ́ o. Ẹ̀rí àwọn ọ̀gbẹ́lẹ́gbà ká ìtàn kọ́ aláìkọ̀ rán. Àwọn bàbá bá kọ́ ní ìlú. Àwọn afáàpọ̀ yóò kò ní àgbákò ayé. Wọ́n jẹ́ apàtíkò náà mi èpè. Wọ́n fi wá sínú àwọn ẹlẹ́dẹ́gbẹ̀ wà lábẹ́ kọ́ wá sọ̀rọ̀. Wọ́n alájà gbà àtàwọn tó bí wọn. Bàbá alágégi àtàwọn tó bí wọn. Bàbá àgbàlagbàjà àtàwọn tó bí wọn. Bàbá ń sàkámù àtàwọn tó bí wọn. Lọ́dọ̀ àfa àgbà padà sí wà nínú àtàwọn tó bí wọn. Ìyẹn wá kárí gbogbo nàrí Ọlọ́run yányán lónìí tí máa kà tí ń bá kà lọ bẹ́ẹ̀ èyí kà tọ́gọ́rùn mẹ́rin àtàdọ́ta. Bismillah ètò wọn lọ. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu. Àjà sọ dáadáa. Bàbá ń sàkámà. Bàbá níná. Wọ́n kàn fẹ́ lé foundation kalẹ̀. All right. Ọ̀rọ̀ ló dé wí. Gangan.
àwọn sì ni wọ́n ní máìkì ní gbogbo wá sí ìbí láàrin àwọn aláàfà ẹ̀yìn ló kéwú nígbà yóò sàárù rẹ̀. ọba ìwé bá ti máa sàárù kéwú ní tí ọba máa rí láyé ìjà máa ń lọ. ẹ máa bẹ́rù wa káwọn rù. aláàrù kéwú lè ní. nínú àlọ́dà báwọn ṣe ìbáraẹni lọ dàbí débi adé àdédé adáwọn lọ. àbá tó ga. àṣọwọ́ bá yín. gbàgbé adémọ́kà ọdún yìí. ìní àwọn ọlọmọkà lọ́dọọdún. ṣùgbọ́n tọdún yìí náà kọ́ ni mo bá lọ. nàìjíríà ni mo bá lọ. nínú àwọn ulama àwọn nàìjíríà tí wọ́n yàn lọ Mẹ́kà lóde ìbò wa. mo wá sọ fún wa pé bá ń sẹ́ni pásítọ̀tù mi sí Kwara. àmọ́ kò sí bá ti tẹ ìbá dé mo fi bá first part dé àwọn alágbára ni ẹ dàgbé jama wọn wá fún wa nílé tí a máa gbé pẹ̀lú àwọn náà kọ mẹ́rin mi gbé bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbé pa stéètì mẹ́sàn-án mo ti ṣe wá sí mi náà bàtà ní àràfá mo rí i sí pé mo rí Kwara bá ṣiṣẹ́ mo ní má sọ wọ́n jọ máa lè lu wa mẹ́jọ ni wọ́n yẹ mọ́ Kwara kan fúnra mi. ó pèrè àjọ wa Allahu Akbar Allahu Akbar ẹ̀yin tẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ti yé jáde mi. ó pèrè àjọ wa ní Mẹ́kà lọ́dún yìí láàrí àṣírí ọ̀pọ̀lọpọ̀ máa pilẹ̀ àmọ́ gbogbo àwọn ọmọ tí mo fẹ́ kàkalẹ̀ yìí àfáàwà Yusuf Adúàgbà àti aláwọ̀lẹ́tì àtàlájì àfáàwà Adébára Al-Madawi àfáàwà àna ìmáàmù gàmbà ìmáàmù àgbà tí ń jẹ́ Adétúnmọ̀bí àfáàwà aláàyá kọ́dà àfáàwà ìdílé sínú àpẹmẹ ajánásì ṣéwò làkálẹ́kọ̀ àfáà Adam àwọn tí mo wí àfáà ọlọ́kà àgbà lòun àwọn tí mo lè pè lọ́mọ bàbá aráwúdọ̀ Abdul Gafari àwọn tó jẹ́ máa pilẹ̀ lọ́dọ̀ wa ọgbà lórí lójú jẹ́ o. alhamdulillah. kálẹ̀kú jẹ́wọ́ bíbí. jẹ́wọ́ títọ́. wọ́n jẹ́wọ́ bíbí. tọ́lá wọn Kùránì àyà kan bẹ tó pòwe ṣùgbọ́n pọ̀lọpọ̀ ìbéèrè lẹ́yìn tàbí ẹ̀sìn. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. إنهم يكيدون كيدا وأكيد كيدا فما هي الكافرين أمهلهم رويدا. إنهم يكيدون كيدا. bọ́ọ̀ bá rí i kí o sì gba ládà. وأكيد كيدا. ẹ kò sí bẹ́ẹ̀ bá mi kí. فمهل الكافرين أمهلهم رويدا. wá dà mí dá. إنهم يكيدون كيدا. كان يوم Ìlọrin ní pílánì bóyá ló ti bàjẹ́. wọ́n ò lọ́la lé bàbá wọn ti dìtà. tí ó bí nígbà tí. torí wọn kọ kínní kan. wọn kọ tán o. kọ́sá ti lówó. ọtán. wa akidu kaida. àrùbá bàbá yín lẹ́yìn ni wọ́n fi bí wọn. àrùn bẹ́ẹ̀. ọlọ́run wa ní kò ní bẹ́ẹ̀. kò ní bẹ́ẹ̀ o. àfọwọ́sàdánwò fáwọn ànánú.
àwọn náà tí wọ́n ń pílánì bó ni wọ́n náà ti ní lójú tó ní. torí táwọn kan ni wọ́n náà ń bàjẹ́ yìí. fọ́ọ̀mà ilẹ̀ nìkan fìdí náà àmọ̀hẹ́lẹ́mú rọ̀wà ìgbà ọgbọ́n ọmọ àpilẹ̀ tí ń sẹ́rán dandan tí ń lo mọ́tò tí ń pọ̀tò mílíọ̀nù tọ́lọ̀wọ̀n tí ìlàlàsí rẹ̀ òṣùwọ̀n tọ́lọ̀ fún wọn ní ojú ìbò. ó sùn wọn ní báyìí kó tiẹ̀ ọba ọ. òṣùwọ̀n tọ́lọ̀ fún wọn. etí ìkún ni. etí ìkún. ìyá tí ó jẹ ọkùn mọ́ra lọ́wọ́. wọ́n fi lọ́ọ́ pa lórí òní àwọn èèyàn wá jáde sẹ́ni tọ́pa fi lọ́ọ́ pa lórí kọ́dà Yusuf yìí náà jáde. mi ò jáde sí wọn. olùgbé bá kan náà ká máa ronú. ojú tó a sì máa fi wọn kan ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ síra wọn. ọmọ Ìlọrin tóbi kọ́ ni mí ogun téèyàn sì ń dà láyé dáadáa lọ́rùn ìmọ̀dà látara lọ́rùn. alhamdulillah. kéwìn ọkọjá lórí wọn ní káyọ̀ kéwìn wọn tiẹ̀ kọ́ra wọn lẹ́sìn ìlú dìgírì sàdúgbò tàlẹ́jà gbẹ̀dẹ̀gbẹ̀ lọ́wọ́ mi lò ní sàdúgbò àbí kàkà ní èkó. gbogbo àwọn prọ́fù abẹ́yìn wọn. ọlọ́run ti bá pòfẹ́sọ̀ ti lábẹ́ lọ́wọ́ Wasiru àgbà. kílọ̀ kan lọ́wọ́ wọ́n fọ àwọn ayọ̀ látẹ̀ ìyàwó alákàrà mi kú sùn. èmi àlẹ́wí pọ́ńpọ́ àgbà ọ̀tọ̀ ni. àǹfààní èmi ń tẹ̀lé yín náà à ń lè foundation ní àṣewàsí o. oníwàsí bọ̀ wá o oníwàsí bọ̀ ẹ dákun jàmáà tó lọ lọ́wọ́ bẹ̀lẹ́ tí ń ma dọ́kítọ̀ kan abẹ́rẹ́ kan láti bì kan lára ṣùgbọ́n lọ́dún ṣe gbéjà torí pé àwọn tó tẹ̀ lọ́rin àwọn tó tò lọ́rin àwọn tó tẹ̀ ó sì fi bẹ̀ lọ́wọ́ bí àwọn tó tò kì í sì lè wà nìkan nìyẹn àwọn tó tẹ̀ máka ló sì fi bẹ̀ lọ́wọ́ bí àwọn tó tò kì í sàmìnàbí lọ tẹ̀ máka àwọn tó tẹ̀ máka ó sì fi bẹ̀ lọ́wọ́ bí àwọn tó tò bẹ́ẹ̀ làwọn tó tẹ̀ lórí òṣèlú bẹ́ẹ̀ lọ́wọ́ bí àwọn tó tò. bí àwọn tó tò láàkà ìbọn gbádùn ni ó fi gbọ́. àwọn tó wá tò lọ ní gbogbo wa ń dáwọ́ ní òfin bọ̀. àmọ́ ti dàgbà kọjá wò ní mọ́. bàbá pàbùkẹ́ ẹja pàbùkẹ́. èwo ni bọ̀dá tẹ́yìn ń dùn àmọ́ ilé ọ̀rọ̀ ní lágbájá wọ́n lù ọ́ yàgbẹ́ ẹni tí wò lù ú sùn. òun kí lọ́ọ́ bá ń pa bọ́mọ yìí kí n bá lásán bí àgbà kò ní lákìsà bí àgbà. alága tilẹ̀ wo lẹ́kìsà tó kò lé lẹ́kìsà tó wèrè tó wèrè àtúnṣà ni. ajá sọ lókè ní màmá rẹ nìyẹn olówó àbúti ló rẹ. kìlọ̀ fún kọ́mọ̀ tẹ̀sán àgbà mọ́lẹ̀ bàbá náà náà sọ ẹ̀. ntọ́wọ́ ti lé wàhálà ẹ̀ lẹ́wọ̀n lẹ́kìsà mi. lẹ́kìsà á sì tẹ̀. aṣọ gidi eré ìkọ́ni wá. bẹ́ẹ̀ni. arígbidé sí àwọn ọ̀gá wa nìyí. àwọn rèé àwọn òṣè wá sí o. àwọn ọ̀gá sọ̀rọ̀. ìdámà mẹlẹ́kítà lìyẹ́wòmà ayé lákàná ìmọ̀tún. àfa àtọ̀ ga. famahala. ẹ̀yọ́ máa pilẹ̀ nílọrin ìtawọ́ tí ń bọ́ làbẹ́ lè bú wa. sára àtàní ń bú wa làbára náà lé. àbára nu ilé náà láti ẹgbẹ́ ayé lè sẹ́yìn rèé lóòótọ́ sẹ́yìn hùwà rè. sẹ́yìn hùwà rè. ṣe nínú níta sọmarí ni sọmarí ni yín. nínú níta sáfà alábàríkà ni. ṣé wọ́n lè fi ní bẹ́ẹ̀ lọ. nínú níta sọjà àwọn tó bí o. nínú níta síbẹ̀ tí ń pè àwọn bàbá ìyá ìwọ́n pè ọ́ bẹ́ẹ̀ lónìí. ìdámà mẹlẹ́kítà lìyẹ́wòmà. àríbidé sí inú wáyé tí màá ṣe fúnra mi láyé tí mo fi àti mi fi fọ́nbù tí mo fi jòkó gẹ́gẹ́ ní họ́nbù. màmá bíra mi bèrè mẹ́ta máa fi ẹkún fúnra mi lẹ́sì. sanusi náà wọn ayé ń pè ọ́ lónìí ṣé bí àwọn ń ké bàbá rẹ lánàá. àkókò wá sí ìmọ̀ sí fúnra mi ṣé bá ti pè mí lẹ́nu bí àwọn ń ké bàbá rẹ lánàá. bàbá wa ní tiẹ̀ ní bí wọ́n ké bàbá rẹ lánàá wọ́n tó pè wọ́n lẹ́nu. wọ́n tíráì ó fẹ́ mi ló kọ́ tá a bá kàn jẹ́ wẹ̀ yẹn ló máa jẹ́ sí wà. àmọ́ kò sí sàdúró bẹ́ẹ̀ ọlọ́sọ̀lá ṣe wà gbà á. ọkọ náà ni. ẹ dákun jama wá sí ẹlẹ́kejì tí ma ṣe fúnra mi ṣé báyìí ti ń pè mí lónìí wọn pè mí lánàá wọn pè mí lónìí ṣé bí àwọn pè mí lọ́la àbí wọ́n padà pa mí ti pé òun náà ti lù gbàlè. La ilaha illallah. wá sí ẹlẹ́kejì tí ma ṣe fúnra mi èmi ìfi fọ́nbù mi fi máa wà ọ̀mù tọ́rọ́ náà nìkan ló ma ta ní ọ̀rọ̀ la. Allahu akbar. bí n bá wálé sàrà yín náà gbà pé mo lo òní ó tún wáyé ọ̀dọ́ ọ̀la fún mi ṣé tá a bá pè mí lónìí tá a pè mí lọ́la ṣé wọ́n padà pé àwọn ọmọ mi àbí wọ́n ti jẹ́ tó má bọ̀. ìdámà mẹlẹ́kítà lìyẹ́wòmà.
ọmọ ìpìlẹ̀ bọ́lọ̀ ń bá gbé ọ̀la kan tó bá pè ọ́ léèyàn lónìí. laka ni'matun. àbúkọ́ dàrá kàtí ọ́. laka ni'matun. mádàmú famahalan. sẹ́ẹ̀sẹ̀ gbàsá agbófinna yìí làwà yìí. famahalan. ìyá yín ní jẹ́ wàdà gúrẹ̀ ni àbótiri sí rẹ̀. àfa yìí. famahalan. ìyá yín ní jẹ́ wàdà gúrẹ̀ ni ó ti wá di sí rẹ̀. sẹ́ẹ̀sẹ̀ gbàsá fúnra ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. falil ayyami dawrun wa qismatu. àfa àdìgbò sí fúnra yìí bá gbé aláwàdù sáà aláwàdù bárikẹ̀ ala ihoro onyame wala butuje fata goho kulu alau teti famahana falil ayyami dawrun wa qismatu. dàbí gbogbo èdè nàfà àdàbí gbogbo bá ó gbọ́ fílà níbẹ̀ tí ń wé ìjọba ẹgbẹ́ kí mo sì ìjọba. ìjọba malakta al-yawma. mo fẹ́ràn àfà àdàbí púpọ̀ jù. laka ni'matun. wọ́rọ́ bíi káàbà ẹ wà nù líìsì mi nínú àwọn tí ìyẹn bá ṣàdúrà bàjẹ́ tó ṣàdúrà fúnra mi. ó kù mí pẹ̀lú ọlọ́run ó kù mí pẹ̀lú ọlọ́run èso ní. ní ìjọba sí ìkan ṣe wà lọ́rùn. àdùkà bẹ́ẹ̀ lọ́n kí kan má ṣe yín ẹ dákun. ìjọba malakta al-yawma. àwọn ọmọ ìpìlẹ̀ kájọ pàdé mọ́kà àwọn ọ̀gbà wa lójú yóò. laka ni'matun. àlè sọ bẹ́ẹ̀ yóò bí kẹ́ ẹ dákẹ́ àlè wí bẹ́ẹ̀ kò sí bá ti kó ẹ̀jọ́ tàbí kẹ́nà mérò. ẹran máa sá wọnú èèyàn gbogbo ìyàwó àbá náà kì í bẹ̀rù ọlọ́tàn. rárá àlè sọ bí ẹ dákẹ́ ọmọ ẹ máa bá bàá yín yín lọ. kálí kọ́sà fara hàn bó bá ti rí ilé kọ́lásà ti rí ilé jámọ̀. jámọ̀ tó o sọ ilé ní wọ́n yé nínú yàrá rẹ̀ sẹ́kùlé múra sí i. famahalan. gbogbo wọn tọ́nà bá gbé gbà fún tọ́ bá gbé tàfọ́ bá gbá sí kiri ọlọ́ àbọ̀ gbé kiri kan fún ọ táyé fi gbà fún ẹ. pẹ̀lẹ́. falil ayyami dawrun wa qismatu. ìgbà táǹdù mọ́ra ọlọ́wọ́ yìí o ìmọ̀ yìí ni ọlọ́run ti wá pín in àwọn kan bẹ wọn lò láàárọ̀ dọ̀sán dalẹ́ kọ́ra wọn tó lò mọ́júmọ́ àwọn kan bẹ àárọ̀ ló lò kò ní dọ̀sán àwọn kan látàárọ̀ yọ dọ̀sán àmọ́ kò ní dalẹ́ àwọn kan dalẹ́ àmọ́ kò ní mọ́júmọ́ àwọn kan mọ́júmọ́ àmọ́ kò ní sẹ́kù lọ́wọ́ mọ́ wọn. fa ansahuka al-insanu. àbá bàrà sí dàkú lọ́pọ̀ yìí o. fa ansahuka al-ihsana. ọlọ́run kára kan àlùbáríkà àwọn ọmọ náà. àmín. àbá yìí wá sí ibi fún ọmọ ìpìlẹ̀ lónìí. fa ansahuka al-ihsana. wá sí ibi fún ọmọ ìpìlẹ̀. fannasu qissatun. àwọn yẹn mọ ìtakọ̀ àwọn yẹn mọ ìtakọ̀. fannasu qissatun. ha àwọn yẹn mọ kíláàbù ìtàwọ̀ wọ́n mọ ìtàn gan o. ala kullu fi'lin a'adda lil-ghayri 'ibratun. gbogbo ntọ́ bá ṣe fẹ́ lómi àríwò yìí ni ó jẹ nínú kan fi ṣàdúrà fún rẹ̀ nàbẹ́kẹ́ fi ṣe wá sí pé ọ̀rẹ́ àgbà kò tí lágbájá ṣe fún lágbájá. ìpìlẹ̀ táyé mọ̀ ọ́ mà ọ̀ ń tún sí ní àbọ̀ ń bàjẹ́ ọ̀ ń kan kún ní àbọ̀ ń fà yà gbọ́ bí ó ti rí àmọ̀ wọ̀ láàrin o. àwọn ará bí ọlọ́run ẹni ìgbà rẹ̀ ni tó darí tí inú rẹ̀ bá tí inú rẹ̀ bá dùn. ó tún jó mú kúlú mọ̀kẹ́ fẹ́ni torí mọ́ta. tí o sì kúrò ní ibẹ̀ tán kó o tún sọ mìíràn. ìsọkùnrin ìsọbìnrin nítorí tànàbí màsí máa kà lẹ́wọ̀ wá tàbí àjọ. àmì máṣe máa dá lọ́wọ́ wá tàbí ọlọ́run. máṣe máa dá lọ́wọ́ wá tàbí ọlọ́run. ọlọ́gbẹ̀ ni. ẹbí wa rẹ̀ ní kó darí. ọlọ́run gbàgbọ́ bá gbé. ẹsẹ̀ ọ̀bẹ wa. ọdún yìí ló pọ́dún keje lẹ́nu ẹ̀yà yìí lẹ́nu wa. aláwọ̀ gbọ́. káyìnà ha. ìfẹ́ ọmọ gbé. ọmọ mọ̀lẹ́ ọmọ mọ̀lẹ́ ọlọ́run ti tóbi. Máṣe máa dá